gíta o. Orí owó ni mo mú wá èmi ò yọrí olóṣù o. Orí owó ni mo mú wáyé èmi ò yọrí ẹ̀ṣẹ̀ gíta o. Orí owó ni mo mú wá èmi ò yọrí olóṣù o. Orí mi bá mi ṣe kí n dọ́lọ́lá láyé mi. Ẹ̀dá mi bá mi ṣe kémi dàpèsè láyé mi. Orí olówó ṣáà ni mo mú wáyé o. Orí ọlọ́lá ṣáà lórí tèmi bàbá. Orí owó ni mo mú wáyé mi ò yọrí ẹ̀ṣẹ̀ gíta o. Orí owó ni mo mú wáyé mi ò yọrí olóṣù o. Orí mi bá mi ṣe kí n dọ́lọ́lá láyé mi. Ẹ̀dá mi bá mi ṣe kémi dàpèsè láyé mi. Orí olówó ṣáà ni mo mú wáyé o. Orí ọlọ́lá ṣáà lórí tèmi bàbá. Orí owó ni mo mú wáyé mi ò yọrí ẹ̀ṣẹ̀ gíta o. Hello. Mo à ń gbìyànjú à ń tọ́jú rẹ à ń lò fún kọyàtọ̀ ẹ̀gbọ́n ti sọ yìí náà ni bóyá kí n mọ ẹ mọ bọ̀ yìí lè gbé wá èmi nìkan mo wà ń bí èmi nìkan ni mo wà ń bí kò sẹ́ni tí ó ràn mí lọ́wọ́ láti bá mi gbé kí ni mo wá fẹ́ ṣe báyìí. Ẹ wo dókítà àbúrò mi ti wọlé so ti yẹ yín nísìnyí a máa gbé bọ̀ nísìnyí a máa bọ̀ báyìí. ẹ wo mo gbé wọn tó mi wá ẹja máa gbọ́n lọ sọ sí i. ògbókò wa mo gbé wọn mọ̀ wá ní ọyá bá yí ni o ti gbé mọ́ ìgbélẹ́sẹ̀ so ti yọ ọjà ni mo náà gbéra. bọ́dá mi irọ́ ni ẹ wá yé kò sí yé wọn ò kú wọn yé wọn ò gbọ́dọ̀ ẹ má kú kó má kú ẹ má kú ọjà yé Jọ́rù nọ́ọ̀sẹ̀sì bẹ́ẹ̀ wọ̀ wọ́n fún ẹ péré ok. ẹ wà á ń ta kìíní ẹ̀ sí. ẹ mọ̀ ìpẹ̀lẹ́ lọ́fíìsì kẹ̀. Bashiru fẹ́ kọ́ yìí Bashiru bashbad irọ́ ni o yìí dọ́nà ṣé ìwọ ni ọ̀gá ní kí gbogbo wa máa dúró dè látàrọ. Ẹ̀wọ̀n bàbá ìyá àjẹlọ́ skul ni ó ya páànù ní olódò kò mọ́dọ̀ ní gbogbo pàtàkì skul èmi lọ́lọ́wọ́ ẹ̀ bó ṣe wọ̀ èmi làwọn òbí ẹ̀ parí lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé má nà ṣeré skul mo nà mi ò nà má ti nà tó ẹ̀ mẹ́fà ìwọ ló ti dàbá yìí báṣ èyí ó máa ti jẹun sára kó ṣe síbí kan èmi tó ń smell anyhow kí ni problem ẹ ó gbọ̀ngàn ṣá ṣẹ́gun àbí kí náà ń pè ẹ́ láti sọ pé òun mọ̀ mí délé ṣé o mọ bó ṣe ń àdírẹ́sì yẹn kí ni problem ẹ ọpọlọ òwe lásán ló ní o lọpọlọ bí wọ́n ṣe ń approach yẹn dúdú kí ni wọ́n fẹ́ jẹ́ ń bí náà ṣé messenger ni or what. èmi ò ṣe messenger manager ni kí ni mọ́sán náà mọ́sán kí ni difference between messenger and manager ẹ ń kọ́ ló bẹ̀rẹ̀ mo pity ẹ seriously mo sorry fún láì rẹ wait don't know ká tiẹ̀ sọ pé wò lówó ká sọ pé ò lówó ṣé kò sẹ́ni tó lówó ní ọ̀rọ̀ yẹn ni o ní mana kankan bó ṣe àbúròṣe rárá zero ṣé kò yẹ kó o tiẹ̀ lọ kọ́ bí wọ́n ṣe ń bọ́ lówó sọ̀rọ̀ ni o mọ bó ṣe ń bọ́ lówó sọ̀rọ̀ ìṣẹ́ ti mọ̀ ẹ́ lọ́pọlọ look at you àgbàlagbà ló ń dà yìí náà o tó bá wo orí ẹ àbí o kì í wo mìíràn láàárọ̀ kó tó kúrò lẹ
wò rí ẹ irun ewu ó ti ń yọ ẹyọ kọ̀ọ̀kan ti ń yọ lórí ẹ. There. Anyway, I don't think my investment is safe here. Bashiru! Bashiru! Oh, no, no, I'm going to be about Bala. Hello, sir. Yes, sir. Hello, sir. We are very, very sorry. Ẹ dákun sir. Ẹ má jẹ́ kí ìwà tí manager hù, ẹ má jẹ́ kó bà àjọṣepọ̀ tó ń bẹ láàrin wa jẹ́. Bẹ́ẹ̀ bá ti ẹ rówó nǹkan, ẹ dákun ẹ ro ti agent. Ẹ wo ìgbà tó ti ń sáré tẹ̀lé yín káàkiri kó tó di pé ẹ dé ọ́fíìsì wa mi báyìí. Ẹ jù. All right. Mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. Ẹ jẹ́ kí ẹ fún mi time there. Mama Roboya máa ṣe dí pẹ̀lú company. Ẹ dákun afẹ́kẹ́ dí pẹ̀lú wa ni. Ó dá ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kí n ṣe as the managing director. The decision is yours, MD. It is either you choose between me or that man. Good day. Ọ̀gá, ẹ̀yin náà ọ̀rọ̀ tẹ́sọ̀ ti pọ̀ jù náà. Ó yẹ kí ẹ mọ̀ pé ṣe máa bá wọn sọ̀rọ̀ náà. Ní ọmọ mi ń gbà táwa sọ. Àmọ́ bú mi lọ. O rò bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ìsá. Ṣebí kí wọ́n bá lè jèrè lèèyàn ṣe ń dá iléeṣẹ́ sílẹ̀. Ọba dẹ̀ ló níbàárà. Bẹ́ẹ̀ni, ọba ló níbàárà. Ìwọ ọmọdé yìí. Ọ̀gá fúnra wọn náà ní kí n rí àwọn. Ó dẹ̀ wá dúró dá mi jókòó kalẹ̀ sí bí ọlọ́gàá ní ìmáwọlé. Ọ̀gá ló ní kẹ́ ẹ dúró de àwọn. Wọ́n fẹ́ dí ẹ ṣe sùúrù. Ṣó wa ókè? Àbẹ́ ẹ̀ máa wo ọmọ ìkẹ́. Mo ní ẹ̀yin lẹ ní wọlé wá. Ẹ ló ní rárá pé ní jókòó síbí. A senior member of the company. Yeah. She's acting under instruction. Whose instruction? My instruction as the general manager. Very, very unusual. Ó wáyé bẹ́ẹ̀ nìyẹn. Kò wáyé dáadáa. Take this letter from me. Okay. Letter. Ọ̀gá, ojú dẹ̀ ń tú. Èmi lè gbárù lẹ́tà báyìí. Ó dá mi lójú pé kò lè jẹ́ lẹ́tà ìgbéga. It's not a promotional letter. How do you know? Ojú yín lè kókó ní. Okay. Manager, take this letter. Ẹ̀rín yẹn gan tó kàn. Èmi àgbà ṣùgbọ́n ẹ̀rín yẹn kàn. Àmọ́ ẹ jẹ́ ká dálẹ̀ ká tó ṣàǹgá. Ṣé torí ohun tó ṣẹlẹ̀ lánàá? Ẹni tẹ́ ẹ̀ mọ ohun tó wà láàrin èmi àti ẹ̀. Ọ̀rẹ́ mi ní is a dollar. Kò mọ́ dò. He was a dollar when we were in school. Èmi ni mo in fact mo jẹ́ kó ní certificate. So ìyẹn lákọ̀dẹ̀ ń sọ ló wá sọ di bàbá. Torí ẹ̀lẹ́yìn náà ṣe wá ń fún mi ní letter of suspension. Manager, not even suspension. Total dismissal from the company. Good day. Kí ló lè tó bẹ́ẹ̀? Àbúrò òun náà tún jẹ parí. Àwọn olówó ìmọ̀ràn rẹ̀ wá jẹ́. Àbí irú àfìyàjẹ ni wo nírú eléyìí? Nítorí mo rí ẹni tí mo mọ̀ rí. Mo kí. Ló bá dẹ̀ṣẹ̀ mọ́ mi lọ́wọ́. Ẹ̀gbọ́n, àbí mo ti kọjá ààyè mi. Ọ̀gá mi wá torí Bashiru. Bashiru lẹ́lẹ́bí. Bashiru tó jẹ́ pé èmi lọ lọ́wọ́ ẹ̀ gbogbo gbàtà wá. Torí ẹ̀ yóò yọ mí iṣẹ́. Mi ní méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún. 17 good years.
17 years in service. Sack letter one day lásán. Ló sọ mí di àgbéléwòrán. Ó sọ mí di ronú lépo. Just like that. I'm beginning to believe you alone. Ìwọ lolú èmi ìyàwó rẹ bó ṣe ń wò mí tí mo rẹwà bẹ́ẹ̀ ni àwọn ayé ṣe máa rí mi lára rẹ. Ṣé o mọ̀ wípé ìrún àtẹ́lẹsẹ̀ kan kì í yàgò rẹ̀ ó kò lè yàgò rẹ̀ èmi ìràwọ̀ dáradára tó rìn látòdì ọ̀run. Ìràwọ̀ mi, ìràwọ̀ mi, ìràwọ̀ mi, àbírú alájàgbàjàgbà wo rè ẹ́ arẹwà obìnrin arẹwà kí ni túmọ̀ ilé ìbáyìí. What? Kí ló ṣe ẹ́? Dá mi lóhùn mo ní ta ló ṣe ẹ́ báyìí? Àìlówó lọ́wọ́ ló máa fi mí ṣẹ̀sín lẹ́ni. Níbi tí mo ti lọ raṣọ fún marriage àwọn Mrs. Adégòkè, níbi tí mo ti ń ránṣọ lọ́wọ́ lọmọbìnrin kan dé wọlé ló bá ní òun fẹ́ mú aṣọ yẹn, òun dẹ̀ ṣetán láti san ìlọ́po méjì owó yẹn. Mo bá ní arábìnrin, aṣọ tí mò ń ná lọ́wọ́ lélẹ́yìí òun ò ṣáà ní gbà ilé òun máa mú. La bá bẹ̀rẹ̀ sí ń bù ló bá gbá mi sọ́hùn ló gbá mi sósì kí n tó mọ̀ ó ti dìjà láàrin mi àti ẹ̀. Wọ́n á wò pé láti bo síbo náà. Ohun gbogbo kò ṣe lórí alábàáhùn. Àìkú fánlẹ̀ Ifá ti ń ṣe. Ọ̀rọ̀ owó yìí náà ni. Ọ̀rọ̀ àwọn olówó yìí náà ni. Olówó ṣohun gbogbo tán ìyà ni ó jọmọ tálíkà. Ẹ̀yin olówó yìí ṣá tálíkà ò já mọ́ nǹkan kan lójú yìí. Kò burú kò burú. Bàbá wèrè ìtúre léni kí ló ń wá gan lọ́sàn-án gan. Olórí burúkú bàbá láńlọ́ọ̀dù yìí torí owó ló ṣe ń wá mi káàkiri o àbírú èèyàn jàtìjàtì ẹlẹ́lẹ́yàwó olórí burúkú láńlọ́ọ̀dù. olórí burúkú tẹ́nàntì. Bàbá èyí kọ́ lèmi ń bá. Èmi kọ́ ló ń bá wí. Èmi náà bọ́ wí. Olórí burúkú tẹ́nàntì tọkọ tí ò fẹ́ sanwó mi lèmi náà ń bá wí. Ẹ mọ olórí burúkú tẹ́nàntì mi kan. Olóṣì tẹ́nàntì tọkọ tí ò sanwó mi tí ń dọ́jà ara rẹ̀ káàkiri tí ọmọ pé mi náà rí òun tó pé àwòdì rẹ ti ń pè gèdè bẹ́ẹ̀ pẹ́yẹ lé ò gbọ́ ẹyẹ ló sì gbọ́ ọkàn ti ṣùgbọ́n mi ò tí ì rí o. Mo mọ tí mo ṣe owó mi ló ní wọ́n gbà lọ́wọ́ mi. Gbogbo ẹ̀ náà ò lè tó yẹn ní sùúrù. Orí sùúrù burú ayé sùúrù ò ní dáa. Ẹ ní sùúrù kò burú ẹ má ṣe pé àgbàlagbà iṣẹ́ pé. Ẹ jọ̀ọ́ ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọnù lé ni mò ń gbọ́ látàárọ̀ ẹ̀yin dẹ̀kọ́ ni bàbá yìí ń bá wí ẹ jọ̀ọ́. Gbọnagbọna kí lọ́kàn nínú rẹ̀ nígbà tí ọkọ rẹ̀ ọgbà lọ́wọ́ mi ọwà ń bẹ̀ yé tí wọ́n lọ ń dẹ́sùn kó má bá mi sọ̀rọ̀ pé kíní kan. Ẹni kí ló kan ìyàwó mi nídìí ọ̀rọ̀ ilé tajọ́ ń gbé. Nígbà ìjọ ń gbé lẹ́ńkọ́ ó bá jiyàn sí ni tí mò ń sọ fún ọ ni wípé ìwọ lọ́wọ́ àgbálẹ́ lọ́wọ́ mi kì í ṣe òun wọ́n gbé mi ajábẹ̀ kọ́ ni ìlọ́dọ̀ dáwọ́ nu náà. Bàbá kò sí kọ́bọ̀ lẹ́ni. Ọ̀wá òní olómi ni wọ́n gbọ́ mi lọ́wọ́ rẹ̀ ó tọrọ mọ sọ fún ọ. Àní ẹ dákun ẹ wò tẹ́ bá lé wa jáde ń sìn ibo lẹ fẹ́ kà ti rówó gbalẹ̀. Èmi ò fẹ́ mọ́
èmi ò fẹ́ mọ̀ o ìfẹ́ mọ̀ ibi tí yín ti lọ tọ́jà ti gbalẹ̀ mi ẹ báyìí lọ́mọ gbábẹ́ bíríìjì. kí ni adégbé ní ẹ sọ́nà bẹ́ẹ̀ ti dà ní ẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ lọ́wọ́ mi ni. ẹ ní sùúrù wọn á fún yín lówó yín. ta lẹ́yìn o níbo lẹ ti wá o ta ń gbẹ́nu ajá yín bẹ́ẹ̀ kọ́. ọ̀rẹ́ ìyàwó mi ni wọn. nígbà gbọ́dọ̀ ilẹ̀ ìyàwó rẹ̀ ń kọ́ ṣé wọ́n ń pe mọ̀lẹ́bí òsì wọn náà yọjú ṣé ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ní tá à ń sọ ní ìsìn àbíkẹ́ kówó ta fún mi ìbá kówó ta fún mi ní ìsìn mo lè ní ìbáṣọ máa gbé pé èèyàn rẹ lélẹ́ yìí. ẹ̀yin náà ṣáà ń bẹ̀ látàárọ̀ wọ́n ń bẹ̀yìn mọ́ ń bẹ̀yìn ẹ̀ ranjú. èmi ranjú wọ́n gbé ọsẹ pè ní orí rẹ burú ni ayé ò lè dá bó ṣe wò mí èmi lè ní ranjú bàbá rẹ ranjú ní ilé mo léyìn jẹ mí lọ́wọ́ lọ́sọ̀ ọkọ̀ gbà bẹ́ẹ̀ ni wọ́n lè mí ranjú orí ẹ burú. ẹ ní sùúrù ẹjọ́ gbé jẹ òjò ń payọ̀ orí ń yọ̀ ṣé bójò bá dá kí ló rí fàkùn tí ó ṣẹlẹ̀ sóhun kí ni ṣe yín ẹ̀yin kẹ́ máa tẹ́ ni ẹ máa tẹ́ èmi ló ń pọ̀ wẹ́ẹ́. nígbà bá sanwó yín fún yín kò tán. so ti ń gbọ́ ṣẹ́gun àbí kí ló ń pọ̀ so ti ń gbọ́. kí ló dé ṣọkọjá owó iná ni alẹ́ ní sùúrù ṣé tí wọ́n gbàgbé nìyẹn gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá síbí tí màá bomi tútù fún yín tí màá tọ́jú yín ó ti tán nìyẹn. omi tútù títí kí tó omi tútù ṣe pé ńgbà tí mo rán ma ní búlọ́ọ̀kù tí ó lè tètè njó ní tí mo kàn wá bọ́ nílé ọ̀fẹ́ máa ṣèlè gúnmọ̀ nìyẹn mo ní wọ́n dáríjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ṣùgbọ́n lílé tó ti aṣọ yìí nísìn wọn ò dáríjì mọ́ omi tútù náà lọ́ọ́ máa mú káàkiri Ṣẹ́gun dẹ́n sọ fún ọ kí n tó lọ kí n tó dé lọ wá owó mi fún mi ṣiṣẹ́ sọ kíníkan fún yín tẹ́ ẹ̀ máa ṣe ẹ̀yin tẹ́nàntì olórí burúkú ẹ̀yin tẹ́nàntì òfò tẹ́ ẹ̀ máa sọ pé lọ pe lọ́ọ̀yà báwo yín ẹ lọ pe lọ́ọ̀yà báwo yín ẹ padàjọ kó olùjọ́nà fún mi jẹ́ ń kọjá má jẹ́ ń bá mọ̀ ń jáde ni má jẹ́ ń bá inú ilé nírọ̀lẹ́ o má jẹ́ ń bá inú ilé yìí o. ẹ̀ẹ́dà. kí ni kí ló fẹ́ sọ ẹ lọ́rọ̀ lẹ́nu tí ò lówó lọ òsì ọ̀rọ̀ lóní lẹ́nu ó bóde nu lé. ẹ rọra gbá wọn jàre ẹjọ́ aṣáná sọ wọn náà ni. Dádì Ṣọlá èyí náà rí wèrè ilé ìgbàlè lọ́wọ́ ẹ̀. kí ló dá mọ́ mi tẹ́. ẹ ṣì yan wọn. mi tètè mọ̀ pé. àbí bàbá yìí ló ẹ wo ẹ jẹ́ lọ nílé ẹ̀yin ni mo wá rí tẹ́lẹ̀ ẹ máa bọ̀. ọ̀rẹ́ mi torí ẹ̀sìn mi. mo wá fi bàbá mi sílẹ̀. ojú mi sọ́dọ̀ wò ná. rárá ṣé bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ ṣáà mọ̀ pé graduate lọ́kọ mi ìgbà tá a wáṣẹ́ tá a ríṣẹ́ ọkọ mi náà wọlé sí hòtẹ́ẹ̀lì yẹn gẹ́gẹ́ bíi driver ìgbà tán dẹ̀ di qualification ẹ̀ wọ́n sọ di manager tí Dádì Ṣọlá náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ pẹ̀lú qualification wọn wọ́n á ríṣẹ́ gidi á mú nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹ má wọ̀ rẹ̀. ìwọ má tiẹ̀ dá lóhùn ọjà dá lóhùn lémi kò sí iṣẹ́ tí mi ò lè ṣe kò sí rárá ó lè nìkan ní mi lè jà ẹ bá mi sọ fún Dádì Bùkí I am ready tí iṣẹ́ bá ti délẹ̀. ẹ má wọ̀ rẹ̀ ẹ má sọ fún wọn wọn á bá yín ṣiṣẹ́ lórí ẹ̀. Ọlọ́run ànífẹ́ yìí. ṣé ọ̀rẹ́ mi. ọpẹ́ mélòó la fẹ́ máa dún fúnra wa. bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá ti dùn kóńgà tẹ̀lé àtẹ̀lé ìjó máa tẹ̀lé. ẹ sára sáwọn ọmọ uni lẹ́sìn ti dé Ìbàdàn poli ẹ bá mi kíkún lé sàlẹ́nsà ọmọ mùsùlùmí tó fa poli èrò tó ń lọ London ẹ bá mi kí Káyọ̀dé Kídà tí mi gbẹ́kú tẹ́lẹ̀ ọmọ Ìbàdàn tó di nígà ọmọ wòlíì tó ń fa tábà Bàṣírà Sùsára kò tàǹbà òmùgọ̀ fẹ́ àìrógùn ládà wọ́n dẹ̀ ní mọ̀mọ́ rẹ̀ fẹ́ rí àpáàdà kí dẹ̀ ti fẹ́ sílẹ̀kùn fẹ́ kù oyè tó ń wá bẹ́ẹ̀ kù bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ ń ronú. kí ló ṣe yín kí lè ro ẹ fi òòlù ṣe ra yín léṣe ṣé lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó ti kú tó ti lọ tó ti kádàrá ti tiẹ̀ ní ayan ọmọ ènìyàn ó ti lọ a ní kẹ́ gbàgbé ẹ máa jókòó síbẹ̀ máa ronú tó bá yá ń sìn tẹ́ fi ronú tẹ́ fi dá ìsàn síra yín láre máa gbé yín kiri mi ìráyè o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fi Ọlọ́run bàbẹ̀ yín ìrònú yẹn ti tó gẹ́. ṣé ìyàwó mi ti wá kú náà nù. ó ti kú ẹni tó dẹ̀ kú ó ti lọ àwa ta kù ẹ jẹ́ káwọn bá ṣe máa pray kọ́lọ̀ ń dá wa sí ẹ ti gbọ́ bí alẹ́ ti jẹun mẹ́rin lé níṣẹ́ ti jẹun ẹ ní jẹun àbẹ́yìn kan mú wọn pẹ́ ní jẹun ó yẹ dìde wọlé kẹwàá lọ jẹun mo ní kẹ́ dìde èmi ò lè dá yín gbé ẹ dìde o ẹ dìde ó yá ẹ ṣe àmì yín ṣe mí ẹni ṣó mi lẹ́jọ́.
Dádì àgbà, ṣé etí yìí di ẹ̀gbọ́n ọgbọ́n hàn nù? Ẹ lọ sí géètì. Ẹ lọ sí géètì. Ìrònú ọ̀kájọ ìyọba dá lóko. Bó ṣe wá ṣiṣẹ́ mọ́ wá ṣiṣẹ́ ń bì. Lórí nǹkan jẹ́ wọ́rọ̀. Wọ́n bó ṣe sọ géètì! Ẹ wọ́n bó ṣe sọ géètì! Sọ́jà géètì ni! Ọ̀gá ọ̀gbọ́dọ̀ gbọ́ lókè o! Bàbá yóò ní láì kí n bẹ̀rẹ̀ tó. Ọjọ́ ìkíṣẹ́ bẹ̀rẹ̀. Ẹ rà sà, ẹnà tẹ́rẹ́. Ẹ ṣeun. Sà, ojú òní tí ẹsẹ̀ wo. Mo tún wá di ẹni tó ń ṣí géètì fún Bash. Ọyá ti géètì. Ó sì géètì gbogbo bí ìdìpọ̀ ní ọ́fàsì. Yeah, manager. At the clear check via. In fact, I declare. So I'll leave a business, Papa. Really? Alright, tí mo kàn fẹ́ ni pé tèmi bá ń lodge hotel tàbí mo kó àwọn èèyàn wá síbẹ̀ mo máa ń fẹ́ ìtọ́jú tó péye. Alright, you're welcome. So kò sí wàhálà. Thank you, sir. That reminds me. Mo rí ẹnìkan ní gate. Àbí Mr. Ṣẹ́gun. Your new staff, àbí? Ṣẹ́gun ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Àti mọ́ra tipẹ́tipẹ́ bó tilẹ̀ jẹ́ pé a ní clash díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta but èmi gan ni lọ́kàn láti ràn lọ́wọ́ mo dẹ̀ fẹ́ ràn lọ́wọ́ láìpẹ́. Thank you, ìyẹn náà wà okay, but ẹjọ́ ẹ fún wa notification sir. Reason ni pé àyè àṣìlẹ̀ tẹ bá kàn déédéé mú bẹ́yẹn tí a mú. Ó yé mi. All right, manager. Welcome, sir. Okay then. Thank you, Chief. Bye. Ẹ ṣé. Hello, manager. Wait, kí ló ń ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀ yín? Ohun tí ò kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ti fẹ́ máa ṣẹlẹ̀ báyìí. Chief, kí ló ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ calm down, kí ló ṣẹlẹ̀ gan? Wait, can you imagine? Mo gbé purse mi full of money with vital documents sí ẹ̀yìn mọ́tò. Kí n dẹ̀ wọlé, ìwọ náà mo wọlé wá bá. Mo wá jáde sínú mọ́tò padà. Mi ò tiẹ̀ tètè fura. Mo ti jáde lọ.
mo rí àwọn oníbàárà lójú títì kí n dẹ̀ mú pọ́s kí n yọwọ́ fún wọn ní pọ́s ní kí n rọra mú. mo bèrè lọ́wọ́ dírẹ́bà mi ìyẹn lòun lọ sí toilet then useless rat ó lòun lọ sí toilet. ṣe rí chief irú ẹ̀ ṣẹlẹ̀ ń bíbá yìí rí in fact so many customers ló máa ń gbàgbé many valuable things sí bíbá yìí a sì máa ń dá padà fún wọn torí pé at least gbogbo àwọn òṣìṣẹ́ wa ó dàbí pé wọ́n lẹ́mìí ọlọ́run tó pọ̀ gan but èyí tẹ́ wá sí ta ló wá lè ṣerú ilé mi. oh yes mo mọ ẹni tó lè ṣe mo mọ àwọn tó lè ṣe àwọn super rat méjì tó gbé sẹ́nu géètì yẹn sórí èyí tó pè rẹ̀ lọ́rẹ̀ mi ìyẹn Ṣẹ́gun. you mean Mr. Ṣẹ́gun. o lè ní ojú kòkòrò ò lè kúrò lójú ẹ̀ láyé mo mọ̀ and you have to get them arrested with my driver. Sherry chief mo promise yín pé ẹ jọ̀ọ́ ẹ hold on ẹ jẹ́ kí mi náà ṣe àwọn findings mi náà then I will make sure I get them arrested as you have said. ó máa better. I will do that sir. tí pause mi bá eventually sọnù tó bá sọnù bẹ́ẹ̀. mi ò ní dín pẹ̀lú yín mọ́ mo promise pé pause mi ò lè sọnù. mi ò ní dín pẹ̀lú yín mọ́. I will do what you have said. all right. we will do that sir. Hello? Yes? Dípò lẹ́ ń bá sọ̀rọ̀ MD. Ẹgbẹ̀lẹ́ sà, ṣé kò sí? Ẹ ti rí pọ́ọ̀sì yẹn. Báwo? Bàbá tó jí gbé wá sí restaurant. Àwọn ẹ̀ máa dáàfì o. Ó jí nǹkan ó tún ń gbé káàkiri. But a ti fìyà jẹ àwọn pípì púpọ̀. A kàn ń fìyà jẹ aláìṣẹ̀ látọjọ́ yìí. Well, okay, màá yọjú sí yín ṣá. Sir. Yes. So, sir. Ìwọ kọ́ ni IP àwọn suspect yẹn. Yes, sir. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yẹn náà mo rí sir. Àwọn mẹ́ta tá à ń tọ́ṣọ yẹn, ìkan lára àwọn tó lómi lára yẹn ti give up, sir. What? Báwo lẹ ṣe ṣe? Ó dàbí àtò ní heart attack. Jọjá mọ̀ pé MD hotel yẹn ṣe fóònù mi tán láìpẹ́ yìí tó sọ pé wọ́n ti rí pọ́ọ̀sì yẹn. A dẹ̀ fìyà jẹ àwọn aláìṣẹ̀. Wẹ́ bàbá dé station. Tàbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé mo dúpẹ́ o? Dádì Ṣọlá ẹ má wulẹ̀ pẹ́ ń sìn wá ẹ jẹ́ kí n yọ̀ǹda fún yín ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wo ibi tó bá lè làbọ́kùnrin o ẹ dẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tí mo bá yín sọ wọ́n ní tó bá kọjú sí ń kẹta tó bá kẹ̀yìn sí ń kẹta tó bá ti kẹ̀yìn nìkan ẹ tún ìró ara yín pa èèyàn fẹ́ ní fọ́rọ̀ gbogbo ohun tó kọjá yẹn ò ti kọjá lọ. má ro ẹ nbà má rò ó mọ́ rárá nbà ti mọ́kàn kó ń bẹ̀ pains tí mo kàn ń rí sí ní ìkúùkù burúkú tí ọmọ ọlọ́pàá yẹn tó dá. Dádì Ṣọlá ẹ ń sọ̀rọ̀ pains kò sóhun tó ń jẹ́ pains lára inú ọkàn ni pains wà tẹ́ bá ti yọ pains tó ń bẹ lọ́kàn yẹn kúrò ẹ rí i pé gbogbo ẹ ó ṣe rẹ́gì ni ẹ̀yin má rò nǹkan kan ṣẹ́ gbọ́. so ẹ má wulẹ̀ pẹ́ fẹ́ sí wa. ẹ bá mi kí ọ̀gá ẹni mo ṣe mo appreciate. ok ẹ pẹ̀lẹ́. ẹ ṣé ọ̀rẹ́ ó ṣé o ó dàbọ̀ sà ẹ ṣé. ẹ ṣé o. onílárí ta ló mọ̀ la. àbí o. lágbára ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn rè tí dáàdì Bùkí sọ. wọ́n ní ọ̀gá sọ wípé gẹ́gẹ́ bí àṣà ẹnìkan jẹ́ ń lọ bá yín wá nǹkan tẹ́ máa jẹ kẹ́lẹ́ lógún yín. irọ́ ò dáa gbogbo ẹ̀ṣẹ̀ wa yé mi ni o. dùnà ká tiẹ̀ sọ pé wò lówó ká sọ pé ò lówó ṣé kò sẹ́ni tó lówó nù ràn yín ni. o ò ní mánà ọkọ bó ṣe àpòṣe rárá zero. ṣé kò yẹ kó o tiẹ̀ lọ kọ́ bí wọ́n ṣe ń bọ́ lówó sọ̀rọ̀ ni. gbọ́nà ẹ̀tún gbọ́nà kí ni bá ṣe ń wá lọ́wọ́ mi tí mi fún lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ṣùgbọ́n ní kí ni mo tiẹ̀ wí ṣé báàṣì ló ń ṣe mí ṣá
ṣé òun náà ló ń ṣe mí láti gba ìwé mi. mọ́mí ẹni dáàdì lọ Kogi. ẹ̀yin dẹ̀ jòkó ní tẹ́yìn ò ṣe tẹ̀lé wọn lọ sóko ní ẹ̀sán lọ bá wọn kú. Ṣẹ́gun ṣé o gbàgbé ọ̀rọ̀ bàbá ẹ̀ ni o mọ̀ pé látàárọ̀ ọjọ́ mi wá kì í fẹ́ kí n ṣiṣẹ́ kankan má ṣiṣẹ́ má ṣàbọ̀sá máa jí máa jókòó máa jẹun ni. mọ́mí ẹ dẹ̀ ṣú ọ̀pá àwọn náà nìkẹ́ má tẹ̀lé àwọn ṣá. ṣé ògùn tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yìí ṣé kódà ó fẹ́ lè máa bá mi fabọ́ máa bá mi lọ́ta máa bá mi fọṣọ nù ilé. kí n lálé ibo ló ti rí igi tó ń gbé bọ̀. oko ọ̀rẹ́ mi bàbá Báyọ̀ mo ti rèé sẹ́ẹ̀gì. oko ọ̀rẹ́ bàbá Báyọ̀ wèrè wo ló ti ń gbé bọ̀ wo bí ṣe ń wò. mo rò pé ó ti wáyé kan nítorí pé ìyàwó ẹ̀ ṣe wàhálà fún mi ló ṣe rò pé léyìí tó ń wá ìyàwó wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ kankan. ẹ kú jókòó ọkọ mi ilẹ̀ ò jáde ìyá yín kọ́ o. ìyàwó lágbà ó lè yí. ọ̀sán ni mo wò lọ́kàn. kí ló ṣẹlẹ̀. àdádì ẹ̀ náà kọ́ nìyẹn. tẹ bá bún ẹ wò. ìwọ ni jọ àṣẹbí fíìmù. ẹ yá wẹrẹ rí. ẹ ti dánù. kò lè ṣe àwọn ilé ìṣá. kò lè ṣe àwọn ilé. Bami, bami, oh, bami, bami, baba ṣe bami. Bẹ́ẹ̀ni, bami. gbogbo ìgbà ni mò ń gbọ́ pé wọ́n jẹun rẹ̀. Ẹ jẹ. Ó jẹ́ ẹ̀. Màá yóò jẹ́. Òní jẹ́rú ìyá tí mo jẹ́ o. Àṣẹ. Àṣẹ. Ṣoríire o. Àṣẹ. Ó dà fún ọ. Àṣẹ. má ṣe o òótọ́ gidi ni wípé ẹni tí ó wáyé tí ò lówó lọ́wọ́ ayayayayayaya ayé orí burúkú ló wà ayé ẹlẹ́yà ló wà báṣì náà tún wò ṣùṣùṣù òun náà tún fìyà jẹ mí láìṣẹ̀ láì fìyà jẹ mí torí pé olówó lọ́wọ́ owó ẹ gbàgbé ẹ. àjọ máa fowó da ìlú ìrú ni. èyí fowó dà lóru wọn máa fowó tó lù ú ṣe ni. ẹ mọ àrà tí àwọn olówó tí wọ́n ń fi owó wọn dá nígboro wọ́n ń fi ọwọ́ lágbàyàn lójú ṣeré ni tí ò dẹ̀ sí bá bá ẹni tó lè mú wọn tó bá ń wọ́n wá kí ìyàwó oníyàwó mọ́lẹ̀ wọn àgbà ọkọ ò sì gbọ́dọ̀ gbé tó bá gbé mú pẹ́rẹ́ wọn náà jágbàjàgbà sí lára kí lè fi ń ṣeré yìí ohun tí ojú tèmi rí lọ́wọ́ wọn òun ló ń lọ wájú yẹn ohun tí wọ́n bá fẹ́ ni wọ́n ń rán owó wọn lọ ṣe. kò wá yẹ kí wọ́n máa bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúrà káàkiri ìgboro. ẹ jẹ́ n pẹ̀lú wọn. bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ jọ fọ́ lójú náà ẹ ká jọ fi owó balẹ̀ ayé jẹ́ náà ká tó wá jọ pawọ́ pọ̀ ká bá tún ṣe. ọ̀dà oríṣiríṣi ni oṣù tí ń bẹ ní àyín o. tá ń lọ ní ẹ. ìgbà oríṣiríṣi ni ń bẹ ní àyín. ìkan ń bẹ egbò ní. egbò egbò yẹn lára tàyẹ̀tà ara rẹ ni egbò àdá àjẹná ibi táṣọ òsì níbò ni ó wà lára rẹ tó jẹ́ pé mẹ́ẹ̀lì kan síbi tó ń lọ òórùn ó gbolẹ̀ èsì sùkà lọ́tún lósì. bàbá ẹ sọ nǹkan mi kò sọ̀rọ̀ nù yẹn ẹ sọ mí. ọ̀dà bọ́ọ̀ bá lè ṣe mi ọlọ́dún kan kọ́. ọlọ́dún kan kí ni afẹ́fẹ́ ọdún kan pilẹ̀. nígbà ọlọ́dún kan gbogbo ara yòówù tó bá àdá bó ti wulẹ̀ kó wó ọ̀wọ́n pọ̀ tó ọdún kan ní lọ́ọ́ bá paná. bàbá ẹ̀mí mi kò mú ẹ. kò tó fọ́ lọ́dún kan. ó yẹ tẹ̀síwájú kò sọ̀rọ̀ kankan nù yẹn rárá. ọ̀dà ìmíì tún wà tó jẹ́ pé ìyún tiẹ̀ elétùtù ẹ̀mí ni. ẹlẹ́mìí ni ẹ̀wà òbí rẹ̀ ńlá lò. ẹ̀yẹ ni ò bá dà ṣùgbọ́n tó kàn wà níbẹ̀ ni wípé
mi ò lóbi mọ́ kò sí ìyá kò sí bàbá ìyẹn nìkan ló ìkíní wọ́rọ̀kọ tó bẹ yín ajá jẹ. àwọn òbí ìyàwó rẹ wá ń kọ́. ìyàwó mi náà kò ní bàbá kò ní ìyá. èyí ò wá ṣe o bọ́ bá jẹ́ pé igbá èèyàn ló gbé a jẹ́ pé wọ́n láì ṣètùtù ọ̀hún nù. báwo. ẹ̀mí rẹ̀ lálò ìdí ni pé ó ya wèrè nǹkan ni kó wèrè tí yóò gbajúmọ̀ káàkiri ìlú. bàbá kí ni o dá wà lé ayé yìí tán ẹ̀sọ́ kíni. yé wọ́n wá dé àyè. ṣebí owó lè mi wí. owó ni. ẹ̀ ń gbà tẹ́ wá ní máa ya wèrè tí ń bá ya wèrè tá ń fẹ́ náwó ọ̀hún. ìwọ lọ́ọ̀bẹ̀lẹ́dà rẹ sọ̀rọ̀ kọ́ jẹ́ pé igbá ìyówù tó bá gbé lọ́dọ̀ mi kọ́ bẹ́lẹ́dà rẹ mu bó ṣe jẹ́ mi. a kú ṣe ṣe kí ṣe máa rí yẹn rà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mi rẹ̀ jọ sọ lọ́sàn-án ní àyín láti fẹnu ọ̀rọ̀ náà jóná ọ wà dìrọ̀ mú ẹlẹ́dàá rẹ pé kó sìn ọ lọ pé kó sìn ọ bọ̀ ọyá di orí rẹ mú sọ pé kórè rí ó sìn ọ lọ. ẹlẹ́dàá mi ò wá sìn mí lọ o. kórè rí ó sìn ọ bọ̀. ẹlẹ́dàá mi sìn mí lọ kó sìn mí bọ̀. ẹ̀yin aláṣekù ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ṣàwo fún ilé alára tí ilé alára fi gún ẹ ṣàwo fún ajérò ó bí ẹlẹ́wẹ̀ òbí ẹ̀yin náà lẹ ṣàwo fún ọwárangún àga tó fi dẹni tí lu àga dẹ lónìí mo mú Ṣẹ́gun wá àyín mo fẹ́ kókó tiẹ̀ náà pabidà kó sọ bí ara rẹ̀ dire ni o mo fẹ́ kó lówó lọ́bí ti ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ ṣe tiẹ̀ fún o onídẹrẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ kókó wá nǹkan jẹ orí ẹwà rẹ̀ kò gbọ́dọ̀ fi kúnlẹ̀ gbàgede Ṣẹ́gun ọ̀yà báwo ló gbégbá ẹ bàbá ẹ jẹ mẹ́rin kankan lọ iṣẹ́ àpẹẹrẹ kíni àpẹẹrẹ kó sórí rẹ̀ nù ọ̀kàrẹ̀ aago òsì ọjà dànù. bàbá amẹ́jẹ́ ń bèrè lọ́wọ́ yìí ṣẹ́yìn ò lè finú fídọ̀ kẹsàn mi pé ìgbà ilé ìlú dà. Ṣẹ́gun gbà tí ì ṣèwé ó lè jẹ́ pálapàla tó ń sọ fún mi ní lọ́sàn-án kọ́ dalẹ́ ní àìkí mú ọwá ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe gbé kan. wọ́n ní mo bá rí bọ́ọ̀bà lóde omi lómi wọ́n lóhun omi lómi olóhùn ṣàpá pẹ́lẹ́ńgẹ́ olóhùn ṣẹ̀ṣẹ̀ pẹ́lẹ́ńgẹ́ bí ìkápò abiyamọ mìnìmìnìmìnì káìkó. bàbá mo gbé yẹ̀ wò ó. Ṣẹ́gun sórí igbá tó gbé yìí igbá aláwòrán làyàn gbé àwọn ọmọ tí wọ́n máa dúró wòran tẹlifíṣàn káàkiri ẹsẹ̀ títì àwọn láàlò ẹ̀jẹ̀ wọn láì máa ṣètùtù fún ọ àwọn lẹ́ran ẹbọ tiẹ̀ èmi ò máa ṣètò bá ṣe máa rí ẹmu bó ṣe jẹnu. kì í ṣe mí mi kì í ṣe mí kì í ṣe tọ́mọ ọ̀kàrí kì í ṣe táyà ọ̀kàrí. ẹni àmọ̀ rí ó bá àwọn dà. wọ́n ní rọ̀bọ́n ní ṣògùn lágbẹ̀dẹ ọlọ́kàkà ti rí òkè ní kólókò láyà nílé olúgbè nílé olúgbè nílé olúgbè tìrí káwá ní wàrọ̀ ikú dẹ̀yìn ikú dẹ̀yìn ikú dẹ̀yìn lẹ́yìn akíkan ọ̀run mo ti dò kíyàkíyà
òkè ńláńlá tó rò bàbá tiwa lónìí yanjú olórí ẹyẹ bá dìgbò lápátá ọpọlọ rẹ̀ yóò ṣòfò dànù ẹ̀yin ò sálẹ mi o ẹni mi o. mo ti ṣe kí tó dákọ ni mo jìyà tó dé lẹ́gbẹ̀jì ọ̀rọ̀ mo jẹ́ ọ̀pátárì kó tó yà wọn tó jẹ́ ń dẹ́rù mi débi tí mo dé yìí ìṣẹ́ta ṣẹ́jẹ̀ tó dùn ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ wẹ́rẹ́ jẹ́jẹ́ ìṣẹ́ta ṣẹ́jẹ̀ wẹ́rẹ́ jẹ́jẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ èso dùn àdìbá fún Ọ̀rúnmìlà àjànà ológun ọkọ̀ wọn lẹ rárá ológun ọkọ̀ wọn lóde àjèrò ológun ọkọ̀ wọn lé Oníkòyí gbogbo ọ̀rọ̀ látẹ̀lẹ̀ bẹ̀ asákété ní ìfinúgbó ṣe ilé àgbò kété forí òkìtì ọ̀gàn ṣe yẹ̀wù ọba ara sì yè kàṣẹ sí mi níyè iyè òní kú mọ́ta lẹ́nu àbámọ́dákan òní dàtí ọmọ ṣẹ. mo rántí ojú abẹ́tẹ́lẹ́kú lọ́wọ́ ajíbájí bẹ́nu gbọ́ ajíbẹ́ náà àtàpàpọ̀ àgbígbó ni wọ́n rán ìdí wọ́n fi tẹ́tọ́ yẹ̀kú sí mi lórí ikú alájàlẹ̀ ọmọdé yìí ọ̀dẹ̀rẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ mo sọ. ọyọ afẹ́gbẹ́ ikú erigbó alájà yàbẹ tí wàá jálá ẹkùn dúdú gbó wọn ara kìkì ẹrù jẹjẹ. tó aláṣekù ẹ sáré tètè kẹ wá bá mi ṣe aláṣekù. erigbó alájà yàbẹ tí wàá jálá ẹkùn dúdú gbó wọn ara kìkì ẹrù jẹjẹ. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ la mú dábàá kówó ẹ̀yẹ àwọn àgbàlagbà ibẹ̀ àkókò ogun òní wugún adé orí ikú òní wo orí ọmọ adarí wuru ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀ náà gbọ́dọ̀ gbọ́dọ̀ wọn mọ́ Odùduwà kánákáná tí bá lórí àgbọn ọ̀gbọ́dọ̀ mú mi àgbọn ìjì òní ìjà kó dá mi àgbọn nù nbá mọ ilé olóòlà tọkà tẹwọ́ máa mọ́wọ́ abẹ́rẹ́ ńsẹ́ ẹyẹ bẹ́ẹ̀ yẹ ṣeré ikú ẹyẹ wá ń tiro ikú a máa pakújẹ bẹ́ẹ̀ yẹ bá pẹ́ ẹjẹ kì í ṣe èèwọ̀ èmi èdìdì sẹ́nu ọbẹ̀ jẹ́jẹ́ olóòlà tí ìmùjì ọ̀dàlẹ̀ ńgbà. ẹ ṣeun bàbá jàgé ń jàgé ọ̀nà lọ́ọ̀rẹ́ kọ́lé wọn tàwọn ìyá mi àjẹ́ ẹlẹ́pàǹpápá ẹlẹ́sẹ̀ ń gbẹ́sẹ̀ Ọ̀rúnmìlà dé bẹ́yìn ló gbé bàbá ní ibi dẹ́yìn lẹ́yìn mi lónìí dáadáa jíwájú. mú ìbá sórí lórí ọ̀rẹ́ rẹ tó mú wá yìí wàláhì mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ Ọlọ́run ọba ń gbé ẹ fọkàn balẹ̀ ẹ wo ẹran mò ń fi ọgbà yìí kìí ṣe egun fọkàn balẹ̀ lórí gbogbo ohun tí mo fọ́ rẹ̀ inshallah bí kúrò àti láì yóò dáhùn iṣẹ́ ọ̀dà mọ̀nà kàì tí ì bá ṣe pé ọkọ ẹ̀ náà ò ní láàka yìí èèyàn ṣe é fẹ́ ru ọmọ tó dára yìí kó sì tún mọ́ wá tó mọ́ yaba ò káàkiri àwa rí àgbẹ̀ àwọn àfa àmójúkò ń bẹ̀ ni àwọn ọmọ tó bá dára báyìí ọ̀rẹ́ kí wọ́n máa jẹ́wọ́ ìyàwó àwọn àfa ni ẹ̀ẹ́dúnná kí lọ́kọ̀ ẹ̀ lóde náà tí fi ń sòsì kì í ná ẹ jẹ́ mọ̀ kí ló lóde. ẹ wo àwọn ṣúgà mọ mi olórí burúkú tó ń kó kiri ni ò jẹ́ kó ráyè tọ̀rẹ́ mi. gbogbo ṣúgà mọ mi tí sì ń kó kí wọn ó di bí táwọn mi mọ lọ ni ọlá àjẹkẹ oṣù Ọlọ́run bàbá tó wá ọkùnrin kan náà tó fẹ́yàwó tó dára ilé tí tó ń kó ṣúgà mọ mi kan kí gbogbo ṣúgà mọ mi wọn ó sì di bí táwọn mi mọ lọ bẹ́ẹ̀ ni ó sì rí ọlá gbólóhùn la ilaha illa ọmọ dára ọkọ rẹ wá sọ adé òfò káàkiri fọkàn tiẹ̀ balẹ̀ inshallah yóò jẹ nǹkan ó sì dáhùn bí ọba rí ọba yìí kò ní lè sùn yóò padà wálé kí ni mú ta fọkàn balẹ̀ inshallah bí ó ti jẹ́nu mú ìbá. àfà tó bá lè ṣiṣẹ́ inú mi máa rí lè dùn gan ni o. àìwí bá hùn kí tún lọ ọ̀rẹ́ rẹ ń sọ lẹ́nu yìí àìpé iṣẹ́ àfa àbábalẹ̀ ó ti dáhùn ní kún bọ́yà kún ojú mẹ́jọ lọ́nà àlùkùránì gbogbo ń táwọn bí mú ìbá ń bẹnu táwọn fún ọ ẹ̀ha góòlù láti fi ṣe àtìm astagfirullah kò yẹ kí n mọ túṣẹ́ fún ọ bó tó ti fẹ́ mọ jáṣẹ́ ọlọ́mọ sí aláàfáà jáṣẹ́ ẹ̀yìn bó ti lóun jẹnu yóò dáhùn ẹ wá jẹ́ kí n gbúrò inshallah fọkẹ́ balẹ̀. ẹ ṣe gan ni mo máa rí yín náà. ọ̀dà náà ẹ kílẹ̀ o ẹ rọra o. ẹ lẹ o. àfọlà méjì. salamu aleykum. wa aleykum salaam. ẹ mọ̀ nílẹ̀ ó jẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta wọ́n sá ń kí ẹgbẹ́ ń rí yín mọ́sálásí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ní mọ́sálásí lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni. kọ́lọ̀ ọ̀pọ̀lọ́jọ́ ni kọ́sà mọ̀ dantí bá ń dùn. àmín. kọ́lọ̀ mọ́ sì dàgbà tí ó dà padà. àmín ni yàrá. ẹ rí tí yẹn máa ronú ikú ìyàwó mi. èèyàn lè gbàgbé ọlọ́run. ìbọ́lọ̀ ní ń wò mí tí gbogbo ẹbí rí bó ṣe rí. ọlọ́run sì ń jẹ gbàgbé ọlọ́run ọlọ́run ní jẹ gbàgbé òun gangan ẹ bá máa ròyìn ó ti pẹ́ náà ó ti pẹ́ ẹ pẹ̀lẹ́ àwọn náà sì da ọkàn jẹ́ pé ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ náà díẹ̀ báyìí náà ni mo ní ìyàwó tí ẹsẹ̀ fẹ́ lẹ́yàwó yìí lẹ́yìn ìgbàdí. mo ń sọ náà mo mọ pé kíkì náà pọ̀ ẹ̀yin sọ yàrá mọ́ mi tó báyìí àbẹ́yìn ni ebi àjọ ń gbàdúgbò ni sẹ́yìn sọ yàrá mọ́ mi tó báyìí ni mo sáà ń wò pé ẹ lẹ́ o ẹ má làbá o ẹ má lẹ́ o ẹ má pẹ̀lẹ́ o mo ṣe wò pé kí ló dé nígbà ìyàwó mi kú gan-an tó yẹ kẹ́ yọjú sí mi ṣe wá ní ẹ̀rọ yẹn wá ní. awo èmi wà ẹ̀ ń sunkún gbà náà ni òjì ẹ̀rí mi fa.
tí ẹ máa sunkún kì í rí ọmọ. ẹ wá ẹ máa ń gbé àfa Lámídì. ẹ wá amúsà sọ lọ kíkì yìí pọ̀. bẹ́ẹ̀ ṣe ń wo yìí àbúrò mi ni. bẹ́ẹ̀ ṣe ń wo yìí àti gbẹ̀yìn ìyá ni yìí nù. bẹ́ẹ̀ ṣe ń wo yìí. mo sá ń wo náà ẹ pẹ̀lẹ́. ẹ ń wo náà kó ajọra wa. nínú àwọn kan kọ́ làbí tí mo ń wo náà ẹ pẹ̀lẹ́. àbí bẹ́ẹ̀. ẹ wò alájà ẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́tún lè mú gbogbo tó kọjá lọ kó lọ́kàn wọn kí wọ́n ó tètè ṣe agí kí wọ́n fẹ́ yàwó mi ẹni ó ti kú ẹni tó kù ní kó kù ẹ máa bá wọn sọ̀rọ̀ ṣẹ́ gbọ́ ẹ ǹlẹ́. mo kúkú ń bá wọn sọ̀rọ̀ bí akẹ́yìn náà tó bá mi fẹnu sí kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀. ẹdùnú àfa tó bá ń bá mi sọ̀rọ̀ ohun ṣé ronú ẹnu ayé ni ètò ní í ṣe pẹ̀lú obìnrin àbí tó jọmọ́ obìnrin kò sì yẹ kí n débẹ̀ báyìí nítorí pé àwọn èèyàn sọ mí lẹ́nu wọ́n lè níyàwó tó kú gan pé inú mi ò dùn sí tẹ́lẹ̀ pé kò ní mi nífẹ̀ẹ́ rẹ̀ bóyá mi mọ̀ pa mo gbọ́dọ̀ nínú sùúrù sí sẹ́ni bí ẹ ṣe ń wò mí lágbára Ọlọ́run yóò bẹ tọdún mẹ́jọ. Àgùsùbìláì Ọlọ́run ní jẹ́ ẹ̀gbọ́n mi Ọlọ́run ní jẹ́ kò ń ṣe lójú ayé mi. ọdún mẹ́jọ ti pọ̀ jù. ọpẹ́ Àgùsùbìláì bẹ́ẹ̀ ṣe ntẹ́ fẹ́ ṣe wọn tọ́sùn náà ó ti pẹ́ ju bíyàwó bá ti kú kéèyàn ó ti ntẹ́ ó pẹ́. èmi ọmọ kọ́pẹ́ ẹ̀sìn já sí bí ọ̀sẹ̀ kan. àfa Lámídì kílẹ̀ tún sọ lẹ́nu yìí ọ̀sẹ̀ kan tún yá. òun náà tún yá. ọ̀sẹ̀ kan yá. ọ̀sẹ̀ mélòó lọ tọ́sùn náà. ẹ wo bọ́ bá ṣe wù yín ẹ ṣe ilé ayé yín bó ṣe wù èmi ní ṣe ṣe tèmi yìí ẹ ṣe bọ́ bá ti wù yín bọ́lọ́ bá ṣe rẹ́yìn ní kẹ́ ẹ ṣe. ìgbésí ayé yín bẹ́lọ́ yín tèmi bẹ́lọ́ tèmi. ọ̀dà àríyìn náà. ọ̀dà. ẹ ṣe o ọmọ fùfú. ó fùfú ọ̀dà tó ń rárun òsì kí n bọ́ kí n dọ́ mọ́ fùfú dún fún un ẹlẹ́yà tèmi ò ṣe fùfú mọ́ abáyọ̀ ọmọ pé fùfú ẹlẹ́yà tèmi rùn kọ́ ọ̀rọ̀ àtàwọn yíbò. Finally kí ló wí. no máa béèrè gbogbo questions tó wù mí ni what I say èmi tí mo fẹ́ ra odindi ilé iṣẹ́ tẹ́ ti ń ṣaṣọ mi ṣé mi ò ní ṣúọ̀ nǹkan tí mo fẹ́ rà ni ní tí mo fẹ́ bi yín ni wípé kí ni profit margin yín ní last year. Okay, all right. Anyway, the last question màá gbé yẹn fẹ́ni tí ó ní property tó ní ilé iṣẹ́ yẹn tó fẹ́ tà fún mi kí ló lè kú òǹdí iṣẹ́ yẹn kémi tó tọrùn bọ̀ ọ̀tẹ̀ láàrin èmi àti ẹ̀ nìyẹn. ẹ wúkọ̀ màmá wá wò èmi náà máa tún wá inspect for the last time lẹ́yìn adé àgbowó jáde fún yín that's all. Okay then. Akunlẹ̀lẹ̀. Èmi ló bó ti mú gbòòrò ni. Ilé mo wà o. Ò mú táwọn. Mo kàn ní kí n dúró sílé ni. Kankan ilé wọn ó máa ó ta wọ́n dìlé ní ilé náà fèdè sí. Tí ẹ̀gbọ́n Démọ́lá, ṣé nǹkan tó yẹ kó máa ṣe lélẹ́yìí? Ṣé bọ́tọ̀ nìkan tá a jọ sọ lánàá tó sọ̀rọ̀ ẹ di báàmà fúdádì tó ń bu wáìn kiri? Ẹ lọ́rọ̀ kan yàtọ̀ ni torí ẹrù bá mi gbà tó ń pọ́ ọmọ mi bá ma tí ó kàn mí. Adi ẹ wo with due respect sir ó kàn yín o. Kí ló ṣe bẹ́ẹ̀? Daddy see we are not comfortable at all we are not comfortable. Kí ló dé? Tàì lówó lọ́wọ́ ni tàì rí aṣọ wọ̀ ni àbí tàì jẹun tó tó. Èmi waste ni ẹ pẹ̀lú owó tí mo ní nígbà táwọn ọmọ tí mo bí ò bá gbádùn. Daddy ẹ wo eléyìí ò ń ṣọ̀rọ̀ owó àbọ̀rọ̀ nǹkan kan. See we are lacking the care of a mother. Kò sí mọ́mí wa ara ó dẹ̀ ń affect wa Démọ́lá. Ẹ dúró ẹ̀yàn wọn kí ni ẹ fẹ́ kí n ṣe gangan náà ẹ má máa joyè aláìmoore kẹ ṣe problem tèmi ni àbí ti yá yín ṣé kò ṣojú yín ni nígbà tí yá yín bínú tó lóun ò lè dúró wípé òun ò mọ ìsàlẹ̀ ọ̀rọ̀ mi òun ò mọ bí tí mo ti rí owó lójijì tó ní àti kí n ṣàlàyé fóun irú ni mo tà ata ni mo tà àbí yọ̀ ni mo tà tí mo fi rówó and it's not done that way kò síbi tó ti ń ṣe yẹn gbogbo àṣírí ọlà èèyàn kan lèèyàn ní láti sọ fóbìnrin bó tilẹ̀ jẹ́ wípé owó tèmi owó tó mọ́ ni ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́ legitimate money ni mo ná but I have that option láti máa sọ fún anybody. But mo tún mẹ́kẹ́ fọ́ mo rán ọ̀rẹ́ mi bàbá Búkì àtìyàwó ẹ̀ lọ sọ́dọ̀ ìyá yín kan make sure kan gbé padà wálé she refused. Gbogbo ohun tó sọ fún mi náà ló tún repeat fún wọn. Ìyẹn túmọ̀ sí wípé ó ti make up mind ẹ̀ what do I do? Ó fẹ́ kọ́ yín náà lọ kẹ́ra àmọ́ ní rárá wọn bá mi dánwò ní àkó ọmọ mi kó lákàtà mi àkóṣeṣe àjàkú akátá ni irú ìjà bẹ́ẹ̀. So ẹ̀yin ni kẹ́ yára yín ní brain.
please. Kúnlé. Jọgbọ́. Máa kiri bí mi. Ẹ̀yin ọmọ yìí má tẹ̀tẹ̀ tí ń dárò wá. Ẹ jẹ́ ìṣẹ̀lú tẹ́ ìjà bàmí. Ṣé fẹ́ gbọ́? Kí la ṣe sà? Ṣé ó mì pé tí ẹ bá wá rí tí mo ró dán kan wọlé tí mo ró ẹnìkan wọlé ẹ má complain. Dádì ẹ wò ó, ẹ ti dàgbà ju gbogbo yẹn lọ. You're too good for that. Ẹ ti dàgbà ju yẹn lọ sà. Ẹ má dán yẹn wò. Ṣé ẹ mọ̀ para ìṣòkúta? Body no be wood. Ọya padà sórí ibùsùn rẹ kó lọ lè tọ́kúlá kó ta káàkà ọ̀ràn bẹ́ẹ̀ ni mo sọ. Ọ̀kárí. Ọ̀kárí. Irun sún borí kan àtẹ́lẹsẹ̀ abẹnà gíga adífáfún abẹfẹlẹ lé onígbàjámọ̀ tí bẹrí bẹ sọ kedere lójú ẹja lómi ìdẹ̀ǹdẹ́ lójú alákẹ̀wòdò wo náà wo yẹrẹ òru ojú onígbàjámọ̀ ní sún ọmọ lè jagun abẹ. Ẹni tá à ń retí lóde yìí o jí forí lówó tá à ń retí lóde ẹ bá ń fi àtẹwọ́ tó rìnlẹ̀ bí òwò àrà òjò ẹ bá ń fi kí wọn káàbọ̀ ẹni ọwọ́ ọ̀bádùn tákàdùn òun lọ́wọ́ bá ń fi àtẹwọ́ tó rìnlẹ̀ bí òwò àrà òjò tó rìnlẹ̀ gidi dáadáa ẹ bá ń fi kí wọn káàbọ̀ ẹ káàbọ̀ sí orí ètò yìí bàbá wa ẹ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ẹ káàbọ̀ àti ìrètí yìí ti báyìí ẹ káàbọ̀ bàbá ẹ ṣeun o ẹ ṣeun àwọn ni wọ́n jẹ́ kí wọ́n ń lọ yìí àwọn ni wọ́n ń jókòó lọ́sọ́rí ìjókòó wọn yìí káwọn èèyàn ń gbà tẹ́wọ́ dáadáa yá yìí ẹ káàbọ̀ bàbá ẹ rí ẹni tí ọ̀rọ̀ wá bí ilé ìwà láì kan so ń kàn nǹkan ṣe gidi gan ni bí à ń bọ́ bá wọ́n dé gan báyìí tó lè tàn létí lóde yìí. Nǹkan mọ̀ ṣe àwọn èèyàn pàtàkì ni wọ́n dé yìí o tí ìfọ́nìlọ́wọ́ ti wà lú o ẹ bá wú ọ lẹ́tẹ̀wọ́ ẹni àkànní ọ̀bá mú lọ́wọ́ bá ń pàtẹ́wọ́ fún àwọn ọmọdé yìí kẹ́ ẹni jẹ́ ẹni tí ọ̀bá wá ilé ní nǹkan so ń tàn ẹni tí ọ̀bá débí lè ní nǹkan so ń tàn ó ń tàn sọ nǹkan nù ẹ káàbọ̀ bàbá ẹ pẹ̀lẹ́ ẹ kú rìn ẹ kú àtàárọ̀ tó àti wá débi à ń lọ báyìí o. Ojú agbámi ètò gan ládé báyìí ẹni tí àwọn kọ̀ọ̀kan pè báyìí láti kọ́kọ́ wá ṣe ètò ìdáwó náà fún wa ní Chief Arólàgbà Àkànjí ààrẹ Arólá Motors Nigeria Limited káàkiri àgbáyé ẹ bá mi fi àtẹwọ́ tó ilẹ̀ fún ẹ̀gbà òjò ẹ bá mi fi gbé wọn dìde ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. Mo kí gbogbo ìjókòó pátápátá ní orúkọ mi orúkọ mọ̀lẹ́bí mi àti iléeṣẹ́ mi Arola's Motor mo fi mílíọ̀nù 5 náírà sílẹ̀ fún ọjọ́ yìí. Mo gbé ọ̀rẹ́ mi bá bí o bóyá mi nìkan mọ ọkọ̀ dákọ̀ ìlú wọn pé ná. ẹ rí wípé lágbára jù ó ní kíkà wọ́n fi mílíọ̀nù 5 náírà sílẹ̀ wọ́n rí owó yẹn rí mọ̀lẹ́bí yín. ẹ̀wọ̀n gbé káàsì wá o chẹ́ẹ̀kì ni wọ́n gbé wá o. ẹ̀rín ẹ̀ pa mi mú fi lùlù ó jẹ̀ lára gbé náà. ó yá àròjọ musolókun dárúkọ ẹni kejì. ó dún ní báyìí ẹnì kejì tí wọ́n tún máa pè nínú ìwé tí ń bẹ lọ́wọ́ mi yìí àwọn ni Chief Julius Ogeni ẹgbẹ́ mi fi àtẹwọ́ tó rinlẹ̀ bí òwàrà òjò ẹ bá fi gbé ọ̀nìdó
ẹ káàbọ̀ ẹ̀rí aṣọ ńlá kó lè rí ńlá. wọ́n á ṣàjújú bàbá mi Julius Okini all drop 5 million naira. orúkọ ti tẹ̀lé fún ara mi náà 2 million naira. ẹ ṣe gidi gan lọ́pọ̀lọpọ̀. ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn aṣọ ńlá òun náà kọ́ ni èèyàn ńlá rí bí wọ́n ṣe rí ni tó bá jẹ́ pé ẹlòmíràn ni tí bá pàdé rẹ̀ ń gbòòrò mo lè fọ́ létí 7 million naira ní lọ. náà ìdíra ẹ̀wọ̀n bí ìdíra ìwé èbó àwọn bàbá yín ní ìdíra ẹ̀wọ̀n. ta ni ọpẹ́ ìsọ̀ tó ń súnkọ̀ báyìí ó yẹ bá ń pè sí ní pápápá àwọn ọmọ wa lọ́dà ìbọn kúkú. ẹni tí ó kù tí a pè nínú ìwé tí ń bẹ lọ́wọ́ tèmi ń bì yìí àwọn ni Chief Mrs. Ìbídùn Ọ̀nàọlápọ̀ àtẹwọ́ tó kí dáadáa bí ìsàlẹ̀ ẹjọ́ lọ́ọ̀fù ni ẹ bá ń fi gbé wọn dìde o. ẹ máa wo jèrè mọ̀mọ́ wa nǹkan ṣe ní ẹ wo jèrè. ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ ní orúkọ yìí àti iléeṣẹ́ mi mo fi 2 million naira sílẹ̀. ẹ pàtàkì fún àwọn ọmọ wa 2 million naira òní wọ́n fi sílẹ̀ fún ètò yìí. ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan àwọn náà ni olóyè Bashir Orílowó. ẹ rí wípé nígbà tí ètò tó ń tẹ̀síwájú àlejò wa kejì pàtàkì eléyìí tí ọ̀rẹ́ mi tún ṣe orúkọ wọn pè lẹ́ẹ̀kan orúkọ wọn ni. mo ta nǹkan ara lẹ́ẹ̀kan. ànítọ́ ọba ti ń bọ̀ wá ṣe irú ètò báyìí láti gbé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà lọ yéé mú mu kú mu mọ́ ẹ̀ṣọ́ gbọ́ yéé mú sáyé fònà gàìmọ́. àwọn náà ni olóyè Chief Ṣẹ́gun Ọ̀nàdúnwọn nínú Ọ̀nàdẹ̀jọ. ẹgbẹ́ bá mi fi àtẹwọ́ tó pọ̀ yẹ wọn sí. láì dé ọ̀nà pẹnu rárá èmi aṣíwájú Akíntúndé Akínyọ̀rọ́pọ̀ mo ní mi ò ní èrà tí ò lọ́mọ nú. ibi tá à ń lọ láìdé ọ̀rẹ́ mi kò sí lanú lẹ́kọ̀ọ́ owó ńlá rí. ẹni tí mo máa pè báyìí àwọn náà ni olóyè Chief Orílowó Bashir ààrẹ àgbà fún iléeṣẹ́ Bass Orílowó Group of Companies. ẹjọ́ ẹni tí ọwọ́ ò bá dùn mo ní kó máa bá mi pàtẹ́wọ́ fún wọn bí wọ́n ṣe ń bọ̀ yẹn. ẹni tí àkàndùn ò bá mú lọ́wọ́ mo ní kó máa bá mi pàtẹ́wọ́ fún wọn. Chief Bass Orílowó àtẹ́wọ́ tó lọ́rìn. ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ọlọ́kùnrin àti lóbìnrin pé irú ayẹyẹ báyìí la máa bára wa ṣe a ní sìnkú ọmọdé bí ò ṣe tàgbà. Yes, God bless you all. ní orúkọ èmi Bashir Orílowó tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bashir Orílowó Group of Companies ní Nàìjíríà bí àti lókè òkun mo fún ìjókòó yìí ní 10 million naira. Thank you, thank you. yẹ náà tó. mo ní abá mi pàtẹ́wọ́ fún ọ lẹ́ẹ̀kan sí ẹni tí ọwọ́ ò bá dùn rárá ọ̀rẹ́ mi ó mọ̀ sí ọ ẹgbẹ́ náwó ìwọ ná sọ̀rọ̀ irú èrè mọ̀lẹ́bí yìí wọ́n parọ́. ọ̀rọ̀ náà lọ ọ̀rọ̀ yìí. mo ti rí àrídájú pé ẹ̀ẹ̀rí irú owó báyìí rí wò bí ṣe ń ká lòlò owó ńlá ń ká lòlò ẹni tí máa tún pè báyìí torí wọn la ṣe wà níbí báyìí lónìí àwọn náà ní alàgbà Chief Ṣẹ́gun Ọ̀làǹbíwọn nínú Ọ̀làdẹ̀jọ ẹgbẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn bí wọ́n ṣe ń bọ̀ yẹn. ẹni tí ọ̀pọ̀dùn ò bá mú lọ́wọ́ wọ́n ní ẹni tí ọwọ́ ò dùn wọ́n ní ẹni tí ò tí ì sí ìkì rárá ẹ máa bá mi wọ́ bàbá lábàrá. ẹ wo bàbá tó yàtọ̀ sí bàbá ẹ mú ní ká ẹ máa pàtẹ́wọ́ fún bàbá. òjò pa bàtà pa jíwéjíwé tiẹ̀. ẹ wò ó ọ̀rọ̀ abọ́nbílẹ̀ ni ìdí rèé o tí ò yẹ kéèyàn máa fi ojú pa mẹ̀kúnnù kankan rẹ́ ẹ má ṣe ìgbéraga sí ẹni tí
kò ní tó yín tó rà mọ ohun tí ọ̀la máa wù. abẹ́ẹ̀gbọ́ nígbà tí èmi ń bọ̀ mo fẹ́ kó yé yín dáadáa wípé láti ìgbà tí èmi ti ní owó tèmi èmi fi ojú pa mẹ̀kúnnù rẹ̀ rárá. And again ìgbà tí mò ń bọ̀ mo ṣe bí àwọn tí máa bá lórí ìjókòó wọ́n débẹ̀ ni mo ṣe wá rí wípé wọn ò débẹ̀ débẹ̀ wọn ò ṣe kí ni wọn ò débẹ̀ débẹ̀. Anyway ká má bòkó lọlé olóró owó làwa náà ń bí o àádẹ́ náà. Lákọ̀ọ́kọ́ àwọn owó tí mò ń gbọ́ tó ń pè bíbá yín ẹ ti ẹ̀ ń run mí nú. But let me start like this. Ní orúkọ èmi àti ìyàwó mi màá kọ́kọ́ fún yín ní 15 million naira. Yékèbò ìlàtà. 15 million naira. Ṣé wá rí ní orúkọ ilé-iṣẹ́ mi Ọlámbíwọnú Holdings nílé lóko pàápàá nílùú èbó. Mo fún yín ní another 10 million naira. 10 million naira. Olúwadé bàbá sí fún wa, bàbá o, bàbá o, bàbá o. Olúwadé bàbá sí fún wa. Pembe Golden Sisters. Fún orin tí ẹ kọ yẹn, fún orin tí ẹ kọ yẹn lásán, gbogbo ọmọ ẹgbẹ́ yín pátápátá 1 million naira. Stéètà pàtórí. Tuntun tẹ́ ẹ̀ tún tí gbọ́ rè o, tuntun tẹ́ ẹ̀ tí gbọ́ rè o, kì í ṣe check lèmi wá nọ́mbì, kì í ṣe ẹnu lásán, kì í ṣe promissory, cash ni mo kó wa. ọ̀rẹ́ mi nígbà mo rówó ọwọ́ mi sì rún ọwọ́ rẹ ò gbọdọ̀ má rọ mo sọ fún ọ rí owó bá ìrí fámìlì yìí. ó jàre, how are you? Sit down, sit down, sit down. Mo rójú ìrí àbí? Ọmọ Ṣàléwà. Ṣàléwà, mo tún ti gbórúkọ yẹn náà rí. Secretary ibi tẹ́ ti ṣiṣẹ́. Èmi ti gbàgbé yẹn. O mọ̀ pé tó bá jìyà ogún ọdún, tó bá gbádùn ọjọ́ kan, wàá gbàgbé gbogbo story 20 years. Mo ti gbàgbé ńlẹ̀. Yes sir. But báwo lo ṣe dá ibi mọ̀? Ẹ̀fọ́ òdù nìyí, ẹ̀ ń ṣàìmọ̀ fọlọ́kọ̀. Ẹni tó bá sọ pé òun mènìyàn kò mọ́kọ̀ ìyá ẹ̀. Ẹ̀yin náà mọ̀ débi iṣẹ́ yín. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Pé òdú mi ṣàìmọ̀ olóko. Kí ni mo rí ṣe fún ẹ? Nǹkan méjì ni mo bá wá bíbá ìsàn. Okay. Wọ́n rán mi wá láti complain wa ibi tẹ́ ti kúrò lọ́jọ́ sí. Ọ̀gá sọ wípé kẹ́ wá bá wa dọ̀wọ́ pọ̀. Ẹ̀rù kọ́kọ́ bà mí. Bàtẹ́ ní company yìí ní kí n padà wá. Bóyá kí wá gbà ṣe messenger lọ́dọ̀ yìí. Ta ló rán iṣẹ́ yẹn gangan náà? GM ni sà tí wọ́n fún yín sack letter lọ́jọ́ sí. Ìwọ náà mọ gbogbo tán yẹn. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ṣe lé mi dànù. Ìwọ ní memory yẹn, ṣé good memory ni ká pé àbí very bad one?
ó rántí ìjọ́ tí wọ́n lé bàbá oníbàbá kúrò níbi iṣẹ́ yín unceremoniously àbí bẹ́ẹ̀ kọ́ oh that's good ẹ wá fẹ́ kí n wá bá yín da òwò pọ̀ sí kò ní dá fún gbogbo yín nílé iṣẹ́ yín látò kéde sálẹ̀ orí gbogbo yín ti dárú ẹ ti yá wèrè yes. ẹ jẹ́ àpàtì complaint ti sà. ká mú mi gbọ́. ẹ jókòó àga wà bẹ́ẹ̀. ẹ jẹ́ n jókòó sí. no jókòó sórí àga mo ń gbádùn ẹ. títì tí ẹ fẹ́ lànà sí lọ́jọ́ sí tí mo ní ọ̀nà gbàbẹ̀ ní ìsìn ọ̀nà ti gbàbẹ̀. kò sọ́nù mẹ́ ọ̀nà yẹn wá ṣẹ̀ṣẹ̀ di pátápátá ni ò dá nǹkan kan mọ̀ torí mo kọ́ ọ̀nà òfẹ́ sí ẹ̀ ń gbà yẹn tó nínú o wá gbóòórùn owó gbóòórùn mint ọmọ ẹ̀ tó ń pè lólótù á ní mint ò gbóòórùn mint ẹ̀rú bá ẹ̀ ìyẹn ló ṣe wá rò pé torí gbogbo ìgbà yẹn lẹ́wù tèmi náà wà ló jẹ́ kí n máa rí irú ẹ̀ ṣé o mọ̀ ní lẹ́wù ti yàtọ̀ ń sìn mi ìrírú ẹ̀ mi ti èrè ẹ̀ mi mọ béégún lójọ́ lójú mi bí òòṣà kò yé mi mọ bóyá jọ nítorí wípé ní lẹ́wù tá a wà ń sìn ó nílò ẹni tá a lè ta sí lẹ́wù ti yàtọ̀ àwa ò sí lẹ́wù ẹ̀ lóde à send recharge card sí mi kò sí ẹ̀ ẹni tó bá jọun la fi ìwé o ẹni tó bá máa bá rú àwa ìjáde òun náà ní level tó ti dé ok. mo ti fẹ́ máa lọ sàn. àìrọ́ra wa má ṣe bẹ́ẹ̀ lọ ó ti dìjà ni jókòó wo bẹ̀rẹ̀ wo etí àga ẹ̀ tọ́ bọ̀ orí nǹkan bẹ́ẹ̀ tọ́ bọ̀ tọ̀hún wò kángun lọ́hùn o gbọ́dọ̀ má rí nǹkan kan. ohun tó bá ń bẹ̀ yẹn tiẹ̀ ní nǹkan alẹ́ torí gbogbo ìpolówó wà nínú ilé èyí tó jẹ́ tiẹ̀ nìyẹn máa lọ tiẹ̀. ibi náà tí wọ́n máa ń wéré ẹbí ọmọ ọdún méje báyìí. wọ́n pọ̀ tán wéré bẹ́ẹ̀ mi ṣe pa tv ní sinimá park wọ́n ti bá tiwọn lọ. àwọn ẹlẹ́pàá ìjọ ìbò náà gbà. níbo mẹ́rin òdò gbà lọ ọmọ ọkùnrin gbà yẹ kí wọ́n rẹ́jísítà sí bíbá. tí mo fọwọ́ sí tí mo fọwọ́ sí tí mo fọwọ́ sí.